lẹ́yìn ọdún kan ààbọ̀ àwọn ọmọ Ondo yarí wọn láwọn fẹ́ mọ ikú tó pa Rotimi Akeredolu. Ìjọba ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti túṣu désàlẹ̀ ìkòkò irú ikú tó pa gómìnà wọn tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Rotimi Akeredolu. Ìgbésẹ̀ yìí kò sẹ́yìn onírúurú ìwé ìfẹ̀hónúhàn tíjọba gbà látọ̀dọ̀ àwọn ọmọ ìlú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, pàápàá àwọn èèyàn ìlú abínibí Akeredolu. Amòfin àgbà àti kọmíṣánná fẹ́tò ìdájọ́ nípìnlẹ̀ Ondo, Dókítà Olúkáyọ̀dé Àjùlọ ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan. Ó ní àwọn aráàlú ń béèrè fún ìwádìí kíkún nípa ikú gómìnà náà ọ̀hún, ẹni tó dágbére fáyé lọ́jọ́ 27 oṣù Kejìlá ọdún 2023 lẹ́ni ọdún 67. Àjùlọ ṣàlàyé pé ẹ̀tọ́ àwọn aráàlú ni láti béèrè ohun tó bá rú wọn lójú, gbogbo ohun tó sì yẹ lábẹ́ òfin níjọba yóò ṣe láti lè jẹ́ kí ọ̀rọ̀ náà kó yé wọn. Ó ní àwọn yóò ránṣẹ́ pé ẹni tó bá yẹ kó rojọ́ bẹ́ẹ̀ làwọn kò ní bẹ́sùbẹ̀gbà láti fi páńpẹ́ òfin mú ẹnikẹ́ni tó bá yẹ láti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ikú Akeredolu, nítorí kò sí ẹnì kankan tó ga ju òfin lọ. Ó kìlọ̀ fáwọn aráàlú láti má ṣe ti ìtara lásán tí kò yẹ bọ ọ̀rọ̀ náà, kí wọ́n fúnjọba láàyè láti ṣe ohun tó tọ́ lábẹ́ òfin lórí ọ̀rọ̀ ọ̀hún.